Ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa wò mí kétékété àbí láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá Ọmọmíyalé lèmi ń jẹ́, máa lé mi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrí lójú ogun ọbọ Sokoto kẹ̀mbẹ̀rí bí ìjà. Èmi lọ máa gbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá tí mo sì nígbàgbọ́ wípé Ọlọ́run Olódùmarè á ṣe kíni á gbà fún wa. Ṣáájú ohun gbogbo mo kí ẹ̀yin àlèhùlà mọ́hu warasatul anbiya, ẹ̀yin àáfàá gidi ni o, ẹ̀yin àáfàá tá a lè pè láàfàá, àáfàá Ọlọ́run tó hàn àtẹ̀yí tó pamọ́ Sheikh Mukadam àti gbogbo mùsùlùmí dáadáa. Mo kí yín pé assalamu alaikum rahmatullahi ta'ala wa barakatuhu. Mo wá kẹ́yìn ẹ̀gbọ́n mi, ìyá ẹ̀gbọ́n mi, àbúrò mi, ìyá mi, bàbá mi nínú ẹ̀sìn Kristẹni, Reverend Bishop nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi Kérúbù and Séráfù Celestian. Mo kí yín pé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo ìdílé yín pátápátá. Mo wá kẹ́yìn ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹlẹ́sìn kẹsìn kan, ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé, mo kí yín wípé ewé á máa jẹ́, egbò á máa jẹ́, ẹ̀ní ṣe ewé já, ẹ̀ní ṣe egbò wà àlùbáríkà àwọn tí Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá ṣèbẹ̀yìn ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, ẹ̀yin abiyamọ tí dúró tọmọtọmọ yìí fi ṣubú, ẹ̀yin abiyamọ tí dúró tọmọtọmọ yìí fi ṣìṣe. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi, ọ̀kan fọ́ ọ̀kan nù, ẹ̀ ń fọ̀kan ṣoré kiri. Èyí tẹ́ ẹ fi ń ṣoré kiri, ẹ fi ṣàwa ọmọ Yorùbá, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí ṣe baálé ọrọ̀, torí ẹ̀yin làgbà gbanigbani. Mo ṣèbà orí tó kún tí ò níná, mo ṣèbà ọjà tó kún tí ò lérò, mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani, mo ṣèbà yín o. Mo kí kábíyèsí ọ̀nìrìṣà tìgbìnlẹ̀bí àti àpọ́n aláṣọ àlà funfun gbọ̀ jájá fìdí ọ̀tẹ̀ janlẹ̀. Ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jẹ́jẹ́ the second àrólé Oòduà Ọọ̀ni Ilé Ifẹ̀. Mo fi yín kí kábíyèsí ikú bàbá yèyé ọba Akíìmù Abímbọ́lá Ọ̀wọ́adé Aláàfin Ọ̀yọ́. Mo wá fi yín kí bàbá tèmi ọba Dr. Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Akínlóye the first. Mo wá fi kí gbogbo ládéládé lóyè pátápátá nílẹ̀ káàárọ̀ òjíire. Mo wá kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá láti ibi tó bẹ̀rẹ̀ débi tó parí sí. Mo dẹ̀ kí gbogbo ọmọ Yorùbá nílé lóko àti lẹ́yìn odi, àtọmọ Yorùbá nílẹ̀ Yorùbá Delta, Kwara pẹ̀lú Kogi. Mo kí yín o. Mo kí èjìká tí ọ̀já sọ ó bọ́ lọ́rùn ẹni, májàsọ́lá àdìsá ó máa dé ẹmọ. Àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté, ojú tó lé ojú tó ko. Olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí, májàsọ́lá bàbá mo kí yín o. Mo wá kí bàbá alànà fún ìran Yorùbá Professor Banji Akintoye. Bàbá mo wish yín well lórí ọjọ́ òbí tí Olódùmarè jẹ́ kẹ́ ẹ pé 100 lókè èèpẹ̀ tá a mọ̀ sí 80. Agbára lọ́wọ́ Ọlọ́run, ikú tó yájú ò ní pa yín, àlùbáríkà àwọn tí Olódùmarè tó kólé ayé lọ́wọ́. Happy 80th birthday bàbá Professor Banji Akintoye. K'Olódùmarè kó túbọ̀ jẹ́ ká róòrùn yín ṣaṣọ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run. Àgbo yín á gbókó tó wọ̀, àlùbáríkà àwọn tó Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Níbo mò ń lọ lálẹ́ yìí lóru yìí ẹ̀dà, mo fẹ́ sọ̀rọ̀ nípa àáfàá bíi àbùdù. Kí ló lóhun tiẹ̀ ń jẹ́ ná? Àbùdù olórí ibú, àbùdù wèrè, àáfàá bíi àáfàá àdánwò tó mú ọmọ ọlọ́mọ Nàfísà tó mú tó kún bí ẹni kún màálù. Kábíyèsí Ọlọ́run. Àmọ́ ohun ìyàlẹ́nu kan tí mo rí ń bẹ̀ ni wípé tí ó bá jẹ́ wípé àwọn oníṣẹ̀ṣe ńlẹ̀ káàárọ̀ òjíire ní irú nǹkan báyìí ṣẹ̀ sí lọ́wọ́, mo mọ̀ pé àwọn àáfàá wọn ó ti fọ́n jáde lórí ayélujára, pàápàá jùlọ àwọn ògo Ìlọrin wọ́n ti sọ̀rọ̀. Ṣé ẹ rí gbogbo ẹni tó bá ṣìpẹ̀
fárákùnrin àáfàá burúkú yìí, gbogbo ẹni tó bá ṣìpẹ̀ fún lágbára lọ́wọ́ Ọlọ́run, bónítọ̀ ń bá bí igba ọmọ ìkan ò ní dúró sí. Torí tẹ́ bá wò dáadáa ẹ rí ọ̀pọ̀ àwọn àáfàá yìí wọ́n ṣe láwà ní rẹ̀bìtì rẹ̀bìtì láwọn ọmọ kéékèèké. Wọ́n bọ́ sí níbo náà ti pè é, wọ́n bọ́ sí agbo, wọ́n bẹ̀rẹ̀ sí ní náwó yànlá yòlò, wọ́n á ṣe fàlà fòlò, wọ́n á bẹ̀rẹ̀ sí ní ibẹ̀ mo ti rí pé àwọn àáfàá máa lọ sóòtẹ́ẹ̀lì. Àwọn àáfàá yìí, àwọn àáfàá àrọ̀lẹ́ ayé, àwọn àáfàá wọ́láhádìrì ìnànàhìnzáhánà, àwọn àáfàá àrọ̀lẹ́ ayé. Ẹ̀yin náà wá wò ó, ọmọ ọlọ́mọ final year student Yétúndé Lawal Nafisa, ẹ sì mú ẹ sì gbẹ̀mí ẹ̀ ní ìfọnáfọnṣu. Àfá Abdulrahman èsì Abdulrahman ni o, Abdul olórí burúkú ni ọ́. In fact nǹkan ìbànújẹ́ ló jẹ́. Gbogbo ẹ̀yin òbí pátápátá ẹ̀ ní fojú sunkún ọmọ. Gbogbo ẹ̀yin òbí pátápátá tẹ̀ ń gbàdúrà pé kẹ́ ẹ jẹun ọmọ lágbára lọ́wọ́ Ọlọ́run, iṣu ọmọ á jìnnà fún yín jẹ. Abdulrahman dá mọ̀lẹ́bí Nafisa, ó dá ẹ̀mí wọn légbodò. Ẹ máa gbọ́ conversation láàrin àáfàá olórí burúkú yìí pẹ̀lú ọmọ yìí. Ó ní hello lẹ́yìn tó fún un ní WhatsApp tán, ọmọ yìí wá ní hi. Àáfàá olórí burúkú yìí wá ní pé how are you? This is Amebo Kwara. I will like to have some dialogue with you. Ọmọ yẹn wá dáhùn, ó ní I'm good and you? Ọmọ yẹn wá ní wow, alhamdulillah, I finally met you here. Okay, I'm with you. Àáfàá wá ní can you just tell me brief about yourself? Ọmọ yẹn wá dáhùn, ó ní so sorry if my message is delaying, the network here is bad. Àáfàá eléré burúkú ìwádà, ó ní kindly note, my conversation with you will be recorded and posted online for clarification purpose. I will urge you to be very careful and sensitive to your response. Lára àwọn tá àáfàá yìí ti pa ní o. Ìyẹn wá ní okay, my name is Kausara, I'm from Kwara State, Ilorin. I graduated from Kwara State Polytechnic. I'm planning to get wed. Please, I'll be glad if you can make it a question and answer segment. Ó wá ní sure. Ó ní okay. Please, can we see a picture of you? Ọmọ yìí náà sì send the picture. Àfáà tún wá béèrè pé picture lára àwọn tó ti pa ní o Kausara lélẹ́yìí o. Ó sì send the picture. Ọmọ àfáà yẹn wá dáhùn pé ó ní mashallah nígbà tó send the picture tán. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ ó tó di pó padà gbẹ̀mí Kausara yẹn náà. Amebo Kwara àti ex-wife ẹ wo ọ̀rọ̀ pọ̀. Ǹtí ẹ̀ ṣe rí program báyìí, ọ̀rọ̀ báyìí inú tèmi ò dùn láti sọ. Torí pé it really baffles my mind pé ẹ mọ̀ ní Ìlọrin ẹsẹ̀ ló fìtínà fa olórí ìgbú. Ẹ jọ ṣé ẹni tó kó yàn wẹ́lẹ́wẹ́lẹ́ ìsọmọ ọmọ boni ẹni tó ta páàtì fún náà nìbàdàn ó tún jọmọ Ìlọrin.
ẹ̀yin EFCC ẹ̀yin ọlọ́pàá it's high time kẹ́ ẹ máa check àwọn àáfàá kéékèèké yìí. àáfàá tó lọ lé kéwú tó jọmọ kéwú tí sì ń kéwú lọ́wọ́ tí ń lo iPhone 16 fóònù 2 million plus ẹ dákun ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run sírù wo ló fà tó fi dolówó òjijì. àmọ́ ọ̀pọ̀ ìwádìí làwọn èèyàn ò ṣe mọ́. ẹ̀yin obìnrin ẹ̀yin náà ó mà ṣe o ṣé ẹ tí ì tó kẹ́kọ̀ọ́. ẹ pàdé èèyàn lórí Facebook wọ́n á mẹ́sẹ̀gì yín the next thing wọ́n á ní pé ká ẹ visit tá bá ti wá sẹ́ẹ̀dì bíi 5,000 sí yín ẹ lẹ́ẹ̀ ti rọ́kọ. débi wípé ọwọ́ agbẹ̀mí yín ẹ̀yin náà wò lórí ẹlẹ́ẹ̀keje number 6 ní làṣírí tó tú. ẹlẹ́ẹ̀keje ní làṣírí ló tó tú. lórí ẹlẹ́ẹ̀keje kí ló dé kí ni tó fà á ó ṣe lè rí bẹ́ẹ̀ ẹ worú eléyìí ẹgbọ́n tó Sunday. mo ń bọ̀ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ dáadáa kẹ́ ẹ máa gbọ́ ní tó lórí burúkú yìí sọ o. Excuse me. Hopefully, one is ready. I got what I want to pull it. No one is in over. Some of them to pull it. That's me. Yes.
Ìjọ Monday bọ̀ ìjẹ́ ẹ̀ta àbí ìjẹ̀rin ni wọ́n mú rìpọ́tù yẹn wá wọ́n fi tíráàkì ìkíní yẹn káńtà náà ti gbà àlẹ́ làwa tó kọ́. Wọ́n àti ìyàwó ẹ̀ lájọ ń ṣiṣẹ́ láàbù. Ó ti di mélòó ló ṣe ṣe? Òṣèré wá ló pẹ̀lú ìgboyà àti ike. Ọmọ ìwé mú ìdábílá rẹ̀. Ó náà ní ìdílé wọn ẹ̀jẹ̀ sáyẹn kí wọ́n ní ọ̀sẹ̀ ìrẹ̀ lánàá. Mo máa ń gbé owó ọmọ kékeré yìí láìláà ìlànà. Ọ̀nà náà wọ́n ti àríjì. Ọmọ kékeré yìí láìláà. Ebe wa rí ọjọ́ ìdílé lójú ọmọ sáré kùtù nílé alégé lẹ́yìn ilé alégé ni. Nọ́mbà kí ni ẹ nínú wọn? Nọ́mbà kí ni? Nọ́mbà wọn mọ̀ ọ́. Wọ́n ní bọ́ọ̀sì. Àwọn mélòó ni wọ́n wà nínú? Àwọn márùn-ún. Àwọn ní ìṣòkò owó. Ẹ ti rí báyìí. Ẹ̀yin náà gbọ́ ń tọ́ sọ. Ó lóun ò ṣe é rí bí arábìnrin yìí ní asthma. Ẹ wá máa wo lórí burúkú tó lọ́bìnrin tó ní ọmọ ọlọ́mọ ní asthma o. ń bọ̀ o. Ó ti bẹ̀rẹ̀ látòrí èmi ẹ mọ̀ wá ni. Wọ́n ní ká mọ̀ fowó lórí ẹ̀wà. Ṣé ẹ rí bí ṣe ń fọ́n owó dànù? Iṣẹ́ kí ló ń ṣe tó fi ń fọ́n owó báwọn? Ọmọ yóò ṣàgbàfọ̀ òun ká sọ wálé ẹ rójú olè ẹ ò mú olè bàrà ò dáńbásá. Ẹ̀yin àfáà Ìlọrin, ọ̀nà wo ní ọ̀pọ̀ ẹ̀yin ọmọ kéékèèké oníláwà mìíràn bìtìrìbìtì lẹ fẹ́ gbà wẹra yín mọ́ nínú ọ̀rọ̀ yìí? Àìmọye làwa máa ń rí ẹni tí ń ṣiṣẹ́ ń báǹkì gan lójú méjèèjì, ẹni tí ń ṣe wàhálà lójú méjèèjì kò lè dá irú mọ́tò tán ọmọ yẹn ń rà láwọn ọmọ àfa àgbéní tí àmọ́ 17-18 yẹn iṣẹ́ kí ló ń ṣe. Ẹ kàṣà dédé rí òkú àwọn ọmọbìnrin lójú títì. Àdúgbò mi tí mo gbé láàrin ọjọ́ bíi 4 sẹ́yìn ní ìsìn akàṣà dédé bá òkú lábẹ́ bíríìjì ibì kan, wọ́n ti fa ọmú àyà rẹ̀ lọ, wọ́n ti fa most of our private parts wọ́n ti fa lọ. Ẹ̀yin àfáà yìí ẹ dáhùn, kí ni nǹkan? Ó wá dárúkọ àwọn èèyàn lọ́jọ́ tí yóò ṣiṣẹ́ láabi yìí, lọ́jọ́ tí yóò ṣiṣẹ́ burúkú yìí, káwọn aráalé rẹ̀ má bàa fura sí. Ó pa àgbò, ó kọ́kọ́ pa àgbò, kẹ́ máa wo lórí burúkú Ràmọ́nì yìí o. Ó kọ́kọ́ pa àgbò sódà táwọn èèyàn bá ti ń gbọ́ kókókókó àdá wọn à ní mọ̀ pé èèyàn ní ń kun nínú ilé. Wọ́n ò ní gbàgbọ́ pé àwọn aráalé àwọn ará àdúgbò wọ́n ò ní gbàgbọ́ pé àgbò tó pa ewúrẹ́ tó pa ní ń kun láìsí mọ̀ wípé ọmọ èèyàn ló lórí burúkú Ràmọ́nì yìí, ọmọ èèyàn ló ń kun. Ìgbà tí wọ́n túlé rẹ̀ wọ́n bá slippers obìnrin tó jẹ́ 13
ọ̀tọ̀ọ̀tọ̀. Mesu ṣe ó ti gbẹ̀mí ọ̀pọ̀ àìmọye àwọn obìnrin. Òun rèé. My secret name is Alaba. When I saw your number on Facebook to broadcast your business, that's why I saved your number in my Android phone. I'm living at the Osun State of Nigeria. When I saw your pics and your talk, both of your body, I like it. I like it. I like you too much. Please, how can meet us? How can meet you? Can you come and meet me in my place? Yeah, Oluwakimi. Assalamu alaikum warahmatullahi. Báwo ni Olamide? Alaba is my name. My username is. Sẹ́yìn gbọ́ bọ́lórí burúkú fẹ́ máa ń tòsí ọmọ. Ẹwà àwọn ayé tí ń jẹ. Ẹwà àwọn ayé tí ń jẹ. Sẹ́ẹ̀tìrì. Ẹwà àwọn ayé tí ń jẹ. Lọ́lórí burúkú ọmọdé. Tó yẹ pé o ò ní bọ́m̀bẹ̀. Àlùbáríkà àwọn tó lọ ń kó lọ ayé lọ́wọ́. Olórí ibú eléyìí náà sì ń ṣe wáàsí fáwọn èèyàn. In fact, ẹ̀yin àfáà Ìlọrin, ẹ wo nǹkan, ó ń rèé. Bàbá lágbàáyì, ọmọ rere, ọlọ́run mọ́ ọ̀fẹ́ bàbá lágbàáyì. Ẹ wo lórí burúkú ọmọ, ẹ wo láwàní. Bàbá lágbàáyì, ọmọ rere, bàbá lágbàáyì, ọmọ rere, ọlọ́run mọ́ ọ̀fẹ́ bàbá lágbàáyì. Bàbá lágbàáyì. Lẹ́yìn tó bá ti ta páàtì àwọn èèyàn tán. Lẹ́yìn tó bá ta páàtì àwọn èèyàn tán. Yóò kó owó yóò máa fi ṣe fada kérésì. Àbẹ́ẹ̀rí bá ń bí. Yóò máa ṣe yàlà yòlò fata fita. Agbára lọ́wọ́ Ọlọ́run, ìnira ní ọ̀bá ọ. Ẹ wò ó. Ẹ̀yin ògo Ìlọrin, ẹ wá ṣàlàyé fún wa iṣẹ́ kí lọmọ yín ń ṣe tẹ́fẹ́ ń fánwó bí ẹlẹ́dà báyìí. Àwọn remaining parts kálákàn rí and àwọn police take picture ẹ̀ pẹ̀lú àwọn evidences tí wọ́n rí fóònù ẹ̀ méjèèjì. Ó mà ṣe o. Ọmọ tí ń lọ léèwé tí wọ́n parí lọ́dún yìí. Àwọn òbí tí ẹ̀ ń dunnú kalẹ̀ wọ́n náwó lé lérí lè ṣe sórí. Assalamu alaikum warahmatullahi. Báwo Lámídé? Yìí tí ẹ̀ mọ̀ tí mo fẹ́ sọ mọ́ wà láì. Àmọ́ tí mo mọ̀ ní pé ká ní wípé oníṣẹ̀ṣe ní irú nǹkan báyìí ṣẹ̀ sí. Àwa mùsùlùmí á ti gbógun tí ó gbogbo orí ayélujára yóò ti kún. Àmọ́ ńgbà tó ṣẹ̀ sí ọ̀dọ̀ mùsùlùmí ní Kwara nílọrin ẹ dákẹ́. Gbogbo ẹnikẹ́ni tó lọ́wọ́ ọmọ final year student ó dẹ̀ gbẹ̀mí ẹ̀ ọ̀pá nípa àyà. Gbogbo ẹni tó lọ́wọ́ ń bẹ̀ ìjọba ẹ má fojú re wò wọ́n o. Kódà tá a bá rí nínú àfáà tó bá pè pé kẹ́ ẹ dákun ẹ dálẹ̀ ẹ mú un. Ṣé ẹ wá rà àfáà tí bá ń sọ pé ìjọba ẹ pa ni ẹ lọ rèé ṣèwádìí ẹ̀ kẹ́ ẹ tó pa á. Ẹni àfáà tó bá ti bọ́ tàbí ní wọ́n gbọ́dọ̀ pa ni kán lọ pa straight ni ẹ kọ́kọ́ ṣèwádìí ẹ̀. Bóyá òun náà wà lára àwọn tí máa ń ra kinní burúkú yìí lọ́wọ́ ẹ̀. Torí náà nǹkan ẹni láti kọ́kọ́ ṣe ìwádìí ẹ̀ fínífíní. Ẹran èèyàn kìí sádìẹ
kì í ṣe tòlótòló, kì í ṣẹran. Tí ẹ bá ṣe pé èèyàn ti jingiri inú ìwà àbàjẹ́, ó ti jingiri inú ká pààyàn, ó ti jingiri inú ká kó ọmọ èèyàn, báwo ló ṣe pa àgbò at the same time tó o fẹ́ pààyàn sódà àwọn ará àdúgbò wọn à ní fura sí ọ. Ọwọ́ lóun ń ta èèyàn ní 300,000. Ṣé ẹ ti mọ̀ pé rọ́ ni? O ò lè máa ta. There is a place nínú àwọn fídíò tí mo rí tí Rahman olórí burúkú yìí títí ná $100. Do you know how much an $100 is? Iye tí $100 tó jẹ́ about 150,000 kéèyàn sì máa ná báyìí. Nígbà táwa tá à ń ṣiṣẹ́ lójú méjèèjì tí àti jẹun tó le. Ẹ̀yin àfáà ẹ fẹ́ báyé jẹ́ o. Olúwo mú ẹgbẹ́ ti ká sọ̀rọ̀ yìí náà. Gbogbo yín ẹ sọ̀rọ̀ náà. Àfáà Ìlọrin tọ́jọ́ mọ́ Ìlọrin tí ń ta páàtì fún Ìbàdàn, ẹ mọ́ sọlẹ̀ Ìbàdàn lẹ́nu. Ẹ wá gbé ẹ kó gbogbo wọn. Gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá lọ́wọ́ ń bẹ̀ ìjọba ẹ má fojú re wò wọ́n, ẹ má ti pa wọ́n. Tó bá dàsìkò láti gbẹ̀mí wọn, ẹ kó wọn náà, ẹ kó wọn kélekèle. Ẹ má lè yẹgi fún wọn àbí àbí firing squad tàbí kinní kan, ẹ jẹ́ wọn ó kun àwọn náà kélekèle. Ipa àyànà pa Yétúndé, ipa àyànà pa Nafisat, ipa àyàlọ́bìnrin lọ́kùnrin yìí pa Ọlámídé, ó ti pa àwọn èèyàn tó pọ̀. Kí ló dé? Ṣé torí pé àádà lé ayé yìí náà? Ẹ fẹ́ lówó òjijì, ẹ fẹ́ ṣiṣẹ́ mọ́ ẹ̀yin àfáà. I'm a Muslim, but I will never support wrongdoings. Nǹkan tí ọ̀tọ̀ ìní support ẹ̀ láyéláyé. Ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtínà bá, ìlú tó jìnnà síná tó sì máa lè jẹ́ nà kò ní í dáa fún yín. Ìbú lọrin o, bọ̀ ẹ̀yin àfáà tẹ́ ń ṣaburú nù lọrin, ẹ̀yin àfáà tẹ́ ń ṣaburú nù Ìbàdàn, ẹ̀ ní rí bí gbẹ́rù kà. Dédèrèdè báyìí ni ó gbẹ̀yìn ayé yín. Báṣìírí ṣe ń tú yín náà làṣírí ọmọ tú. Àṣírí yín ò ní bò. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Ẹ ti bà ayé jẹ́ ẹ̀bọ̀nà jẹ́. Ẹ sọlé ayé dà wá lọ. Ẹ kun odidi ọmọ èèyàn. Ẹ wá gé kélekèle. Torí kíni fún kíni kíkíni má bàa ṣeṣe lórí owó tá à ń wá yìí náà. Lórí owó náà ilẹ̀ fi ruwú wà bẹ́ẹ̀. Ọ̀dà o. Ó kù yín ọkọ lọ́hùn. Ẹ̀yin ògo Ìlọrin, ẹ̀yin àfáà Ìlọrin, àtẹ̀yin àfáà onílọ́wà ní kùrùbùtìrìbìtì. Tẹ́ ẹ jọmọdé, tẹ́ ń lo fẹ́ǹsà, tẹ́ ń lo Lexus ńláńlá, tẹ́ ń lo iPhone 16, iPhone 17, kò ní í dáa fún yín o. Tó bá ṣe pé ọ̀nà bú tí Rahman tó gbégbà yìí náà lẹ̀ ń gbégbà, gbogbo tẹ́ ẹ fojú ayé yín ṣe pátápátá. Ọ̀sán kan òru kan lẹ́ẹ̀dánù. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kórí ayé lé lọ́wọ́. Ẹ ti pa òbí Yétúndé Nafisat, ẹ ti pa wọ́n lẹ́kún, ẹ pa wọ́n lẹ́kún láàárọ̀, ẹ pa wọ́n lẹ́kún lọ́sàn-án, ọjọ́ alẹ́ lẹ pa wọ́n lẹ́kún torí kéèyàn tó tọ́ ọmọ látọmọ oṣù kan títí tó fi wá dé stéèjì tó dé yẹ, tó fi wá kù gẹ́gẹ́ tó kọ́ parí iléèwé táwọn òbí rẹ̀ náà fẹ̀yìntì pé kí wọ́n máa jẹun ọmọ, tẹ́ wá ṣàdédé tẹ́ dẹ́mi ọmọ náà légbodò, ẹ tó wá pa nípa tó rọrùn, ẹ pa nípa àyà, ìpa ẹ̀sín, ẹ gé kélékélé. Lágbára lọ́wọ́ Ọlọ́run, rédèrèdè ni ó gbẹ̀yìn ayé gbogbo yín. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lọ́wọ́. Ẹ̀yin àfáà ilẹ̀ Yorùbá, ká lókè Ọya ló ti ṣẹlẹ̀. Ọ̀nkálukú ti yọ sùtì ètì. Kánílẹ̀ Yorùbá ní kò lè ṣẹlẹ̀. Ẹ dákun ilẹ̀ ebolele. A gbà pé ìlú ọmọ tó fẹ́ sọ kíní nìsín èdè Yorùbá ní ń sọ. Èdè Yorùbá ní ń sọ. Ní tó wá dùn mí jù ń bẹ̀ náà ni wípé ìyàwó rẹ̀ tó wá jẹ́ accomplice to this crime. Ìyàwó rẹ̀ ní ó bá di ẹsẹ̀ àwọn tó fẹ́ pamọ́ tí ẹ̀mí ìbọn lára wọn.
ẹjọ́ ń bẹ lọ́rùn àròṣéfèlà. Ẹ wo ẹjẹ́ ń dákẹ́ àmẹ́lẹ́sẹ̀ kan báyìí kò ní lọ láì jìyà. Mo sọ yìí mo dúró náà torí àsọjù ọ̀rọ̀ ní gbígbà alẹ́ àmẹ́ yìí tí mo sọ yìí ó yẹ kó ti yí ẹ̀yin tí mo bá wí. Bẹ́ẹ̀ ni lẹ́ẹ̀kan sí mo kí bàbá mi Professor Banji Akintoye, wishing you a happy birthday, long life and prosperity. Tẹ́ ẹ bá wo orí mi tẹ́ ẹ ti rí happy birthday, tẹ́ ẹ ti rí happy birthday to you, sir. Happy birthday to you, sir. Professor Banji Akintoye. I celebrate you, sir. I wish you long life and prosperity. Ojú yín ò ní rí bí mọ́, àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́, rere ló kù tójú yín ọmọ rí. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà ní Kotonu láti celebrate pẹ̀lú wọn, ẹ má bínú páwa ò lè wá, ó ní bó ṣe jẹ́, Ọlọ́run gbàdúrà gbogbo wa. We celebrate you right from here nílẹ̀ Yorùbá, lágbára lọ́wọ́ Ọlọ́run, igba ọdún kan ni. I wish you a happy birthday celebration once again to our noble leader, our noble father, a distinguished by excellence, a great leader of the entire Yorubas, Professor Banji Akintoye. On behalf of Oloye Sunday Adisa Adeyemo and the entire Igbo Host Court, we are saying happy birthday to you, sir. And you ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. The struggle continues. Yoruba nation, no going back.